ó jálẹ̀kùn ilé mi ní December 9 ó dẹ̀ kó aṣọ mi bàtà mi báàgì mi ó kó gbogbo nǹkan mi ó wá sá lọ síkù ìgbà tó wá di ní ìjẹta mo sáfi ọkùnrin mu àtẹ̀kọ́ ni mo ti lọ mú wá báyìí. ẹ̀dùn bó ọmọ yìí kọ́ ṣé kí ẹ̀ dá mọ̀ rí. mi ò dá mọ̀ o. bó ló ṣe jẹ́ mo lẹ ti jẹ kan gbá. ọkùnrin ló wá sí ilé wa so ìgbà tó wá ọkùnrin wá sí ilé wa níjọ́ tó wá ọkùnrin wá sí ilé wa yẹn àwa àti ọkùnrin yẹn a ní misunderstanding nulẹ̀ pé kò gbà lẹ́nu lé ó sá jáde ó dá sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ọkùnrin yẹn ẹ̀yin jọ ń gbélé ni. bẹ́ẹ̀ ni ó dá sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ọkùnrin yẹn sáà ní kó máa lọ pé kò sí nǹkan tó ń fẹ́ fi ṣe nǹkan kan ìgbà tọkùnrin yẹn wá lọ ilẹ̀ ti wá ṣú èmi sáà júwe ibi tọkùnrin yẹn wà fún pé kó lọ bá kó fún lówó mọ́tò kó máa lọ kò síbi tó fẹ́ dúró sí ní bíbà wọn kí mi mọ́ èmi wá lọ sí ṣọ́ọ̀pù lálẹ́ ẹjọ́ náà láàárọ̀ ọjọ́ náà kí n tó dé lálẹ́ ọmọ yìí ti jálẹ̀kùn mi ó ti kó gbogbo ẹrù mi ó ti kó sá lọ mo wá pè ya sàlámù mo ní ọmọ yìí ló kẹ́rù mi wọ́n bá mi jà wọ́n ní yóò ṣe àkókò kò lè ṣerú àwọn jẹ́rìí ẹ̀ ọmọ kan wá wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ̀ wa ọmọ yẹn ló wá jẹ́ ká rójú tu ọmọ yẹn wá ní à Adémídé ni o pé ó kó ẹrù kan even òun ò mọ̀ pé ẹrù ẹlẹ́rù ni òun tún ràn lẹ́rù dé títì. ẹ wá wojú olè o olè rèé o ẹ̀yin èèyàn Adémídé ti jalè o gbogbo ẹ̀yin tẹ́ bá ń jádémídé ẹ tètè kíyèsára o ẹ wò ó Adémídé iṣẹ́ olóṣó ni wọ́n sọ pé ó yàn láàyò bẹ́ẹ̀ ni ó wá sílùú Ìbàdàn ọkùnrin kan ni wọ́n sọ pé ó wá o wọ́n nígbà tí ó fi dọ́dọ̀ ọkùnrin ọ̀hún ní táǹwá tó jẹ́ pé inú ilé ọ̀dọ́kùnrin tó wá níyùn náà ń gbé inú ilé face me and slap you làwọn méjèèjì jọ ń gbé o wọ́n nígbà tó fi di àárọ̀ ọjọ́ kejì ní táǹwá bá jáde ló bá ń pariwo nìbọ́ ẹ̀yin nílẹ̀ kan ní gbálẹ̀ ni pé rí bí gbogbo pásẹ̀jì ṣe dọ̀tí ni ẹ̀yin èèyàn náà jọ̀wọ́ ìyá àjà o ní Adémídé ìyún Olosho tí wọ́n gbé wálé ń tiẹ̀ ló bá ṣàyàkókò ọ̀nà kí ló ń ṣẹnu lébélémbé wípé tá à ń wá àbí kí wọ́n ti pe tiẹ̀ pé kò tètè lọ́wọ́ àbí jókòó sí o ẹ wò ó àwọn méjèèjì jọ gbéná wojú ara wọn o àmọ́ ẹni ó sọ pé nìbọ́ ló bá pàṣẹ fún Adémídé wípé ó yá bọ́ sínú ilé báyìí kó tó di pé mo pajú dé pé kò tè bọ́ sínú ilé ní kíákíá ni o láì fi àkókò ṣòfò kàkà tí ó fi bọ́ sínú ilé ọ̀dọ̀ nìbọ́ míì ló mà tún wọlé sí bọ́kùnrin lẹni ọ̀hún bóbìnrin ni ẹ̀ mọ̀ nínú fọ́nrán ilé tí mo mú wá yìí àmọ́ ohun tó wá gbẹnu tán nínú gbogbo ọ̀rọ̀ yìí náà ni wípé nígbà tí Adémídé ti ń padà lọ sí ìlú Èkó tó ti wá o wọ́n ní ṣe ló já kọ́kọ́rọ́ lẹ̀kùn tá à ń wá o ló bọ́ síbẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń ṣàwọn aṣọ gbogbo àwọn ìsàlẹ̀ àpótí àwọn aṣọ tó dúró re ló bẹ̀rẹ̀ sí ń ṣa gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì ó jí aṣọ tá à ń wá kó o ló kó gbogbo ẹ̀ lọ sí ìlú Èkó bó ni wọ́n ṣe rí i mú gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ẹ bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n mo ní ẹ máa bá ń bó síásíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká bá ń bó káàkiri tààràtààrà kó ba lè ṣe kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kalẹ́. ẹ kalẹ́ sà. yes ma orúkọ yín mà. orúkọ mi ni Táwà. Táwà. bẹ́ẹ̀ni. láti bo. láti Jègèdè. Jègèdè nílẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ni. a máa rí lórí ètò Kókórò Alátẹ sí òsì o. ó wà díẹ̀ ni. àbí ọba tiẹ̀ sí ẹ̀ ní wá ó wà náà ni kí ló ṣẹlẹ̀. ọmọ yìí òun ni mo gbé wá síbí ó jálẹ̀kùn ilé mi ní December 9 ó dẹ̀ kó aṣọ mi bàtà mi báàgì mi ó kó gbogbo nǹkan mi ó wá sá lọ síkù ìgbà tó wá di ní ìjẹta mo sáfi ọkùnrin mu àtẹ̀kọ́ ni mo ti lọ mú wá báyìí. ẹ̀dùn bó ọmọ yìí kọ́ ṣé kí ẹ̀ dá mọ̀ rí. mi ò dá mọ̀ o. bó ló ṣe jẹ́ mo lẹ ti jẹ kan gbá. ọkùnrin ló wá sí ilé wa so ìgbà tó wá ọkùnrin wá sí ilé wa níjọ́ tó wá wọ́kùnrin wá sí ilé wa yẹn àwa àti ọkùnrin yẹn a ní misunderstanding nulẹ̀ pé kò gbà lẹ́nu lé ó sá jáde ó dá sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ọkùnrin yẹn ẹ̀yin jọ ń gbélé ni. bẹ́ẹ̀ ni ó dá sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ọkùnrin yẹn sáà ní kó máa lọ pé kò sí nǹkan tó ń fẹ́ fi ṣe nǹkan kan ìgbà tọkùnrin yẹn wá lọ ilẹ̀ ti wá ṣú èmi sáà júwe ibi tọkùnrin yẹn wà fún pé kó lọ bá kó fún lówó mọ́tò kó máa lọ kò síbi tó fẹ́ dúró sí ní bíbà ẹni tó wá nínú ilé wa ẹni yìí àwọn sáà ní kó dúró dọ̀la wọ́n jọ gbọ́jà lọ sí títì táwọn ti ń ta ọjà ọtí pàtó sáà tún di ní ọjọ́ kejì mo tún rí ọmọ yìí nílé mo wá sọ fún ìyá Sàlámù tájọ ń gbélé tó gbà sọ́dọ̀ yẹn wípé kí lọmọ yìí tún dúró sí wọ́n ní ó fẹ́ wẹ̀ ni ọmọ yẹn sá lọ pàtó tó bóyá bí ijọ́ kẹta mo tún rán mi tó tún padà wá sílé kí lọmọ yìí wá ṣe ọmọ tẹ́ ẹ̀ mẹ́bí ẹ̀ tẹ́ ẹ̀ má rẹ̀
ẹ jẹ́ kọ́mọ yìí mọ́ lọ kí ló wá ṣe wọ́n bá ní wọ́n láwọn ti pe bàbá rẹ̀ pé bàbá rẹ̀ sọ wípé kó dúró lọ́dọ̀ àwọn náà pé ojú ló ń rojú ṣàánú mo sátúnfẹjọ́ wọn sùn mo tún sọ fún àwọn àgbàlagbà bíi 2 ládùúgbò. ọkùnrin tó wá ń kọ́. kò kí ọkùnrin yẹn mọ́nú ilé wọ́n dẹ̀ jọ ń ríra wọn bẹ́ẹ̀ ni èmi sátúnfẹjọ́ ìyá sàlámù yẹn sùn ládùúgbò pé ọmọ tí wọ́n gbà sọ́dọ̀ ọlọ́mọdé wọn dáràn ọ̀tọ̀ lẹ́ni tọ́mọ yìí wá wálé láti ìgbà yẹn báyìí wọn mi àti wọn sákìra wa mọ́ torí ọ̀rọ̀ ọmọ yìí wọn kí mi mọ́ èmi wá lọ sí ṣọ́ọ̀pù lálẹ́ ẹjọ́ náà láàárọ̀ ọjọ́ náà kí n tó dé lálẹ́ ọmọ yìí ti jálẹ̀kùn mi ó ti kó gbogbo ẹrù mi ó ti kó sá lọ mo wá pè ya sàlámù mo ní ọmọ yìí ló kẹ́rù mi wọ́n bá mi jà wọ́n ní yóò ṣe àkó kò lè ṣe irú ẹ̀ wọ́n jẹ́rìí ẹ̀ ọmọ kan wá wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ̀ wa ọmọ yẹn ló wá jẹ́ ká rójú tu ọ̀rọ̀ ọmọ yẹn wá ní Adémídé ni o pé ó kó ẹrù kan even òun ò mọ̀ pé ẹrù ẹlẹ́rù ni òun tún ràn lẹ́rù dé títì àtìgbà yẹn ni Musa ti ń wá. látìgbà wo nìyẹn. December 9. December 9. bẹ́ẹ̀ ni òun ni Musa ti ń wá kọ́lọ́n tó wá fà lé mi lọ́wọ́ níjẹta. ìjẹta lẹ wá padà lé Èkó. bẹ́ẹ̀ ni bó lẹ ti ṣe. ọkùnrin náà ni mo fi mú. ọkùnrin lẹ fi mú. bẹ́ẹ̀ ni. bó lọ ṣe ṣe. ọmọ yẹn ó ń ṣe láìfù lọ́wọ́ bọ̀bọ́ yẹn náà wà ní láìfù eléyìí náà wà ní láìfù. ó máa ń ṣe TikTok. bẹ́ẹ̀ ni. okay. ẹnìkan ní àdúgbò ọ̀dọ̀ wa ìyàwó ìyá sàlámù yẹn òun náà wà ní láìfù bó ṣe wá rọmọ yìí nìyẹn ó wá kọ́mẹ́ǹtì sí abẹ́ láìfù ẹ̀ pé Adémídé olè ó wá sá kúrò ní láìfù bọ̀bọ́ tán jọ wá ń ṣe láìfù yẹn wá wọnú DM Àjọkẹ́ yẹn pé kí lóore tó fi ń pè lólè ìyẹn ló wá ṣàlàyé fún ìyẹn wá ní ṣé òun lè gẹ́ẹ̀tì WhatsApp number ẹni tó kó ẹrù rẹ̀ tó róhun mọ̀mọ́ yìí dáadáa ẹnìyẹn wá mẹ́sẹ̀gì mi ẹnìyẹn wá sọ fún mi níjẹta pé ṣé mo fẹ́ mu ní mo fẹ́ mu ẹnìyẹn ní máa náwó toró láìkì owó mo ní mi máì lórí owó tí mo bá ti mú owó mi á jáde gbogbo ẹrù mi tó kó ló máa jáde ẹnìyẹn bá ní ní tó ṣẹlẹ̀ ní pé kí wọ́n kọ́ sẹ́ndì 10,000 ẹ̀rù tiẹ̀ bá mi pé kẹ́nìyẹn máa gbọ́ owó kó má tún jẹ́ pé òun náà tún ní bá mi ṣe nǹkan kan mo bá fi gbàgbọ́ sẹ́ndì 10,000 ọmọ yẹn bá ní kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ mo bá lọ sẹ́kọ̀ọ́ ìgbà tí mo dé Lẹ́kí mo dúró de bọ̀bọ́ yẹn ó wá bá mi ń bẹ̀ bọ̀bọ́ wọn ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìgbà tó yá kò wá bá bọ̀bọ́ yẹn sàn scope ẹ̀ ó tún ní ká máa bọ̀ lẹ́lẹ́kọ̀ọ́ àtúndẹ́lẹ́kọ̀ọ́ ó ń sọ fún bọ̀bọ́ yẹn wípé ẹ̀yin mélòó lẹ wá ẹlẹ́kọ̀ọ́ lòún wà òun rẹ̀ ń tẹ́ tó tẹ̀lé yín wá bọ̀bọ́ yẹn bá ní òun ò rí ẹnìkan kan ò tẹ̀lé òun wà ó sàn scope bọ̀bọ́ yẹn náà ni ẹnìkan kan ò tẹ̀lé òun wà ló bá ní tó ṣẹlẹ̀ ń sìn ni pé ká máa bọ̀ wá sí junction ẹlẹ́kọ̀ọ́ bá a ṣe dé junction ẹlẹ́kọ̀ọ́ nínú bọ́ọ̀sì tó gbé wa lọ lèmi dúró sí mo ní kẹ́nìyẹn paná mo ṣe rí pé ó jáde ó wá bá bọ̀bọ̀ yẹn báyìí mo kàn gidi rẹ ni mo ṣe ń gbé bọ̀ wá bàdàn nìyẹn. ẹ kalẹ́. sọ. sorry ẹ sọ̀rọ̀ sókè ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ sà. kí ló kọ yín. Àṣìṣe Ọláyínká. Ọláyínká náà ni wọ́n pè ní Adémídé wà ṣé ó kọ tẹ́ ń jẹ́ ní TikTok nìyẹn ọmọ bó ní. ọmọ Ìbàdàn. Ìbàdàn wa ṣùgbọ́n ẹ gbé Ìbàdàn. bẹ́ẹ̀ ni sà. níbo lẹ ń gbé. Èkó. Èkó dádì yín ńkọ́. dádì mi wà. níbo ló wà. Ìbàdàn. mọ́mì ńkọ́. mo mọ mọ́ mi. o ò dá mọ́mì ẹ mọ̀ iṣẹ́ kí ló ń ṣe. kí n tó sá kúrò ní mo kọ́ṣẹ́ yàdú ẹ̀zà. iṣẹ́ kí ló wá ń ṣe báyìí. mo ò ṣiṣẹ́ kankan. bó ló ṣe wá ń survive. ìgbà tí mo máa kọ́kọ́ sá kúrò ní mo sá lọ sí mo kọ́kọ́ ń gbé Ìbàdàn but mo ò súnlé ìgbà tó wá yá tí mo rí gẹ́ẹ̀kan gẹ́yẹn ó wá sí pàtí so pàtí ni mo ti gba nọ́mbà gẹ́yẹn tá a fi jọ sọ̀rọ̀ tí mo fi lọ sẹ́kọ̀ọ́. iṣẹ́ kí ni gẹ́yẹn ṣe. ìgbà tí ká tó kúrò Ìbàdàn ìgbà tí mo béèrè pé sista iṣẹ́ wo lẹ̀ ń ṣe ó sọ pé òun ta noodles àwọn tó máa ń ta noodles lálálẹ́ ní pé òkè ó wá nípa fà ọmọ owó pé ṣé wọ́n náà ó lè máa tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ mo ní pé kò sí wàhálà pé mo máa lọ máa ṣiṣẹ́ ń bẹ̀ ni wọ́n á ní pé òkè ìgbà tí wọ́n wá ń lọ bí ọ̀sẹ̀ kan tí wọ́n máa padà lọ sẹ́kọ̀ọ́ wọ́n wá pè mí mo ṣàwà nọ́mbà kan mo fi pè wọ́n wá pè mí padà pé kí n máa bọ̀ pé àwọn ti ń lọ bá a ṣàṣejọ lọ nìyẹn bàtà máa jọ dẹ́kọ̀ ọ̀tọ̀ níṣẹ́ tó sọ fún páwọn ṣe ń gbà ọ̀tọ̀ níṣẹ́ tí
wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ so mo ṣáà débẹ̀ mo rí pé twins ni wọ́n mú àwọn gẹ́ méjì kan sọ́dọ̀ mímì ajẹ́ 5 kọ̀ǹténà tó ń bẹ ní Yaba là ń gbé lọ́nbí ọ̀dọ̀ àwọn sójà so a ṣáà ń gbé bẹ̀ bá a ṣe ń gbé bẹ̀ èmi ò ṣe anything èmi ò lọ́ọ̀bì kankan lẹ́yìn pé kí n wà ní kí n lè wà. iṣẹ́ ìgbà tó débẹ̀ yẹn ṣe kí làwọn yẹn máa ń ṣe. ìgbà tí mo débẹ̀ runs náà ń ṣe. runs ni. èmi ṣáà máa ń wà nílé tó yẹ pé táwọn bá ṣàjáde lálẹ́ tí kálukú bá jáde táìmù yẹn mo ṣáà máa wà nílé tó mo ò tí ì gbọ́n pé ká máa kàn jáde lọ báyìí àwọn sista yẹn ṣáà máa sọ pé alfa ọmọ owó ṣó jáde ni mo ṣáà máa wo ọmọ kíni ọmọ oró ok mo ṣáà máa wo gbọ́n báyìí kálukú ṣáà máa jáde tí kálukú bá jáde tó bá ti dé táìmù yẹn ó wá ní sójà kan níbẹ̀ tó yẹ pé ó sọ pé òun máa fẹ́ mi pé kò sí wàhálà ó béèrè details mi ọ̀nà mi mo ṣàlàyé fún pé mo kúrò nílé ni mo ṣàṣàlàyé ọ̀nà mi fún báyìí ó ní pé òkè kò sí wàhálà pé òun fẹ́ mọ dádì mi mo ní mo ò lè jẹ́ kó mọ dádì mi for now ìyẹn ṣáà máa ń bá mi jà ó tó nǹkan tèmi àti ọ̀fìsà ọmọ ó lóun máa mọ dádì mi mo ní pé wo ò lè mọ dádì mi jà rẹ mo fi yẹn sílẹ̀ ó wá ní gáì kan tí mo tún padà fẹ́ níbẹ̀ ìyẹn wá mo ṣàsọ details mi náà fún mo sákùnlé ó ṣàbẹ̀ gbogbo ọ̀nà mi mo sọ fún ó wá ra fóònù fún mi ó gba easy buy fún mi ó ní pé kí mi máa sanwó ẹ̀ ó sanwó tí mo fi gbà ó ní kí mi máa sanwó yòókù mo ní pé òkè. iṣẹ́ kí ló ń ṣe tó fi ń sanwó ẹ̀. mo ṣiṣẹ́ kọ̀ọ̀kan. bó ló ti wá ń sanwó ẹ̀. 1,000 ojoojúmọ́. bó ló ti ń rí. tí mo bá pè ó máa send oúnjẹ sí mi ó máa send 2,000 mo máa fi 1,000 sanwó oúnjẹ sanwó fún. ìgbà wo ni wọ́n wá bẹ̀rẹ̀ runs ìgbà wo ni wọ́n náà bẹ̀rẹ̀. láti August last year. ló bẹ̀rẹ̀ runs. bẹ́ẹ̀ni sá. ó dẹ̀ kéde tó ẹ̀mí ló tó wá sí Ìbàdàn báyìí fún bísínẹ́sì tó ń ṣe. ẹ̀ẹ̀kan tí mo máa kọ́kọ́ wá sí Ìbàdàn mo ti wá sí Ìbàdàn rí but kò kí ń ṣe ibi tí àwọn wà yìí. ṣé fún runs náà ló bá wá. bẹ́ẹ̀ ni mo wá bọ́kùnrin. ọmọ ọdún mélòó ni ẹ báyìí. 21 years. 21. kílé tó fi sáko ńbàdàn tó fi iṣẹ́ tó kọ́ kílé tó parí ẹ̀ láti máa ṣiṣẹ́ tó fi sáko ńbàdàn. kò sẹ́ni tí mo kàn kíní àti gba 2024 yẹn ni kíní ẹ̀ ti máa ń ṣẹlẹ̀ sí mi tó yẹ pé tí dádì mi bóyá ìyàwó dádì mi bóyá mo bá ṣẹ́ nísìn tí ìyàwó dádì mi bá sọ fún dádì mi ṣáà máa nà mí ó máa ṣe mí léṣe nǹkan tí ìyàwó wọn bá ṣáà ti sọ èmi àti àwọn àjọ gba tìra wa àjọ lọ fà ló pé kájọ máa sọ̀rọ̀ so mo ṣáà máa ń lọ sí school tí n bá ti dé màá pọn mi sí ṣọ́ọ̀bù màá lọ síbi iṣẹ́ mo máa dé bọ̀gbà tó yá ọjọ́ kan dádì mi fẹ́ bá mi wí ni ọjọ́ yẹn mo wá sá kúrò mo sọ pé mo tẹ̀ ní sunlé yín mọ́ gan mo wá sá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ìyàwó tiwọn mo lọ sùnbẹ̀ fún odidi 1 week torí àwọn ìyẹn lọ lálẹ́ lóru ọjọ́ yẹn torí àwọn girls kan ni mo kọ́kọ́ pàdé ní mọ́níyà àwọn girl yẹn ló mú mi pé ibo lọmọ ilé ń lọ lálẹ́ mo sọ pé mo sá ni pé dádì mi fẹ́ nà mí àwọn girl yẹn ṣàní ibi táwa ń lọ yìí ò ní lè lọ o àwa fẹ́ lọ bá ọkùnrin ní àsìlè mú ọ lọ àwọn yẹn wá níbo mo mọ̀ tí mo lè lọ sùn mo ní mo mọ̀ dọ̀ ọ̀rẹ́ ìyàwó dádì mi wọ́n wá ní pé káwọn girl yẹn wá mú mi débẹ̀ níbi 1 lóru ó ṣe wá mú mi débẹ̀ àwọn yẹn aṣákànlẹ̀kùn wọn àwọn yẹn àwọn girl yẹn bá mi bá àwọn mọ́mí yẹn sọ àwọn mọ́mí yẹn wá ní amadele yẹn pé báwo ni bàbá ẹ̀ ṣe máa fẹ́ nẹ̀ báyìí tó fi máa sá kúrò nílé mo ní pé kò sẹ́ni tì àwọn mọ́mí yẹn àwọn sìstá yẹn ṣàbá mi bẹ̀bẹ̀ táwọn mọ́mí yẹn fi jẹ́ kí n sùn ìgbà tó di ọjọ́ kejì wọ́n lọ bá dádì mi wọ́n bẹ dádì mi ní ibi tó bá fẹ́ máa lọ ni kó máa lọ. ṣé wọn nìkan ni mọ́mí ẹ bí fún dádì ẹ ni. mo ò mọ mátà ẹ̀ but bí mi ṣe mọ̀ ìgbà tó gbọ́n dàgbà ṣó lẹ́gbọ̀n àbó lábúrò. mo ní àwọn ẹ̀gbọ́n ọmọ dádì mi. ọmọ dádì ẹ o mọ̀ bóyá
mọ́mí ẹ̀ ń kọ́. mi dá mẹ́mi mọ̀ tí bá ti bèrè báyìí ọ̀sán bẹ́ẹ̀ ló máa sọ máa gbé mi ṣe pé. níbo dájú ẹ̀ ń gbé. mọ́níyà kí ló kọ dájú ẹ̀. Abbas iṣẹ́ kí ló ń ṣe. wọ́n ń ta àmù ní kí ló kọ ilé wọn mọ́níyà. dájú mi ò ilé wọn ò tí kò lọ ilé wọn bọ̀ tí wọ́n rẹ́ǹtì lé. ok ó yẹ káwọn náà máa gbọ́ báyìí ó yẹ kó máa gbọ́ à ń láti rí wọn ó yẹ kó dáyà ìyá rẹ̀ mọ̀ and then ṣé ò wá bẹ̀rù tó ń bá ó wà lórí TikTok dáadáa bí. bẹ́ẹ̀ni. ó máa ń rí oríṣiríṣi tí wọ́n á ní obìnrin owó ọkùnrin lọ wọ́n padà fi ṣoògùn owó wọn pa àbó ẹ̀ kí n bá pàdé. máa ń gbọ́ ọ̀gbẹ́. ta ló ń bá yín ṣoògùn. anybody bá a ṣoògùn. ẹ lọ sí nǹkan kan ẹ kì í jẹ nǹkan kan. wọn kì í jẹ ní sùn. kí ló wá gbójúlé. mo gbójúlé ní tìgbà tó yẹ pé tí mo bá kàn ti pàdé àwọn èèyàn ní TikTok tó bá ti fún àwọn wà ní mo dẹ̀ máa lọ. ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ o mẹ́bí ẹ̀ o máa ra ẹ̀ o mọ nǹkan kan. bẹ́ẹ̀ni. tó bá pa ọ̀tá rẹ̀ ńkọ́ àbí wọ́n fi ọ̀tá rẹ̀ sí nǹkan kan tó bá ti ń lọ bẹ̀ tó máa ń dágbére fáwọn ọ̀rẹ́ ẹ̀ àbó kì í dágbére fẹ́ni kan. mo ò gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn mọ́ mo ti kúrò ní Yaba. táàmì tó bá ti ń jáde ò kì í dágbére fẹ́ni kan wàá kàn dá lọ ni. ọmọ ti kú lóko àwọn òbí ò gbọ́n lé o. ok ṣé owó tí èló ní ọkùnrin yẹn sẹ́yìn sí ẹ kó tó wá látẹ̀kọ́. kò sẹ́ndì anything sí mi. kò sẹ́ndì owó kankan sí ẹ. bẹ́ẹ̀ni ó yẹ kó tí mo bá ti dé pé kí wọ́n á gba owó. kó wá gbowó tán bá ti pè bẹ́ẹ̀ náà wọn kì í sẹ́ndì owó. wọ́n máa sẹ́ndì owó. èló bí èló. iye tó mọ́tò bá jẹ ni. lásán tẹ bá ṣe tán tó bá fẹ́ máa padà lónìí wá fún ẹ. ẹlòmíì lè fún yàn 10k ẹlòmíì lè fún yàn 20,000 ẹlòmíì lè fún yàn 5k. fún ọjọ́ kan. bẹ́ẹ̀ni sọ. chat. kí ló wá dé tó wá múlẹ̀ mọ́ kí ló tó jálẹ̀kùn lẹ́kùn tó kẹ́rù wọn. kò sẹ́ǹtì. ó kọ̀wé kó jí ẹrù wọn náà. no. lọ́wọ́ sọ. kí ló rò débẹ̀ ṣiṣẹ́ tó ń ṣe òòrùn owó ra aṣọ ni. mo rówó ra aṣọ. kí ló tó wá káṣọ aláṣọ sí. sọ̀rọ̀. kò sẹ́ni tí ń sọ kò ṣe pé títí wọn ló máa jẹ́ for the first time. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. no ilé náà ní ẹlẹ́ẹ̀kejì. ilé ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ni. oh my God. ta ló lẹ̀bi eléyìí báyìí. sí bàbá ó ti ní bàbá rẹ fi ẹsẹ̀ nu iṣẹ́ mo mọ̀ pé ó ṣeé ṣe kí ni bàbá rẹ kí wọ́n máa dùn sí n tó ń ṣẹlẹ̀ yìí. Mr. Abbas Mr. ọlọ́nbọ̀dọ̀là Mr. Abbas tí wọ́n ń ta àmù ní mọ́níyà á máa retí lọ́la mọ̀ pé ẹ ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ lórí ọmọ yìí ó sì yẹ ká tiẹ̀ wá sojú abẹ ní kò ń bo gan-an nìyá rẹ̀ wà irú èèyàn wo nìyá rẹ̀ ta gan-an nìyá rẹ̀ bó lẹ ṣe fẹ́ yà rẹ̀ ṣé ó ń sunkún ni mọ̀ pé ojú ẹ no bóyá ó ronú àmọ̀ pé ẹkún lè máa gbọ́n ni mo fẹ́ mọ̀ bóyá ó ń sunkún ni àbí ó kàn ǹjẹ́ ó lè káyọ ọkùnrin tó ti bẹ̀rẹ̀ lájọṣepọ̀. 21 years of age. síbẹ̀
ó ní èyí kì í ṣe òpin, èyí kì í ṣe òpin, ìṣubú tí orí yẹn ìṣòpin rẹ̀ sì lè dìde o, má fààyè fún Sátánì kó gbogbo lórí ẹ. Wàláì kì í ṣòpin ayé tó bá mọ̀ bẹ́ẹ̀. Àwọn tó burú jáì ju tiẹ̀ lọ tí wọ́n ronú pìwàdà ayé wọn dẹ̀ tún ó ti ń nítumọ̀. Ṣé o ṣetán àti ronú pìwàdà àbó ò tí ì ṣetán? mo ṣetán láti ronú pìwàdà. àmọ́ dádì mi mo fẹ́ kọ́ mọ bí tí mo kàn fẹ́ rí mọ́ì mi tó bá yẹ pé wọ́n ti kú kó jẹ́ kí n mọ̀. Mo ní pé kí dádì mi fi fámílì mọ́ì mi hàn mí. Dádì mi máa sọ fún mi pé mo kì í ṣe ọmọ gidi. ṣé yẹn ni ló fà á tó fi ń lọ sí tó ṣe? Nǹkan tó ń ṣe mí ìgbà tí wọ́n ṣàlàyé fún dádì mi tó ń gbé kí dádì mi bá mi ṣe. Àkọ́kọ́ dádì mi kọ́kọ́ wọn ò kí ẹ̀ ń pa mi. Ìgbà tó wá yá dádì mi wá fẹ́ bá mi ṣe nǹkan yẹn normal wọ́n ti san owó ẹ̀ bẹ̀tọ̀ ọjọ́ tó máa bá mi ṣe nǹkan yẹn tó ní pé kí n tẹ̀lé wọn mo sá lọ. Ìgbà tó tí àwọn tún padà rí mi mú wọ́n tún fẹ́ lọ ṣe nǹkan yẹn wọ́n tún mú mi lọ church wọ́n dé mi mọ́ church. Ìgbà tí mo tún kúrò ńbẹ̀ ọjọ́ yẹn gangan náà ni mo tún rí ibi sá lọ kúrò ní church yẹn. Kí ló máa ń mu? Mo kí mo mọ́ tí mu. Kí ló máa ń fà? Mo kí ń fa anything. O sú ọ? Bẹ́ẹ̀ni. Ó sín gbẹ́rẹ́ náà. No, dájú mi ló fún mi lápá. Àkọ́kọ́ ojú kòkòrò, ọ̀lẹ, àfiṣe, ojú kòkòrò, ọ̀lẹ, àfiṣe. Ó lè jẹ́ pé wọ́n kàn fẹ́ díù pẹ̀lú àwọn òbí ẹ̀, wọ́n kàn wá fi nǹkan kan tẹ́ pé nǹkan ìdójútì wọ́n wá fi sí i la tó bá yẹ pa fi ṣe ni Ọlọ́run á yọ kúrò nínú ayé rẹ̀. Èkó ló ń gbé, ó gbọ́ Yorùbá, ó gbọ́ tí mo sọ. Kí ló tó ń ronú? Ó ti wà carried away náà. Ó gbọ́ tí mo sọ. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́ ìkọ̀ọ̀kan ni ẹlòmíì ó lè jó ojú kòkòrò ó ṣàfẹ́ òun náà fẹ́ belong ó fẹ́ máa wọṣọ gbà ó fẹ́ máa rìnrìn gbà ó fẹ́ máa ṣèṣe gbà ojú kòkòrò yóò lè débẹ̀. Ẹlòmíì ọ̀lẹ kò lè dá ṣiṣẹ́ ṣùgbọ́n fẹ́ máa náwó yóò sùn débẹ̀. N kò sí ní fóònù yẹn títọ́ọ̀kì tó ti ṣe títọ́ọ̀kì tóun náà ti ní fírẹ́ǹdì tó ti ń lẹ irun ojú tó ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti ń gbé àwọn káàkiri. Ẹ gbọ́ níbi tó ti pàdé àwọn èèyàn ó rí bí wọ́n ṣe múra ó rí bí wọ́n ṣe ṣe ó fẹ́ belong. Ṣùgbọ́n nídàkejì láàyè míì wọ́n á tún máa fi káyọ̀ ṣàánú wa káyọ̀ máa fi àbàwọ́n tí ò dá sínú ayé wa wọ́n á tún máa fi sínú ayé èèyàn torí wọn ò fẹ́ jẹ́ kí ó jèrè ara rẹ̀ wọn ò sì fẹ́ jẹ́ káwọn òbí ẹ̀ náà tún jèrè rẹ̀ wọ́n wá fi ìwà kan wọ́n á fi léèyàn la yóò kàn máa wà káàkiri. See, lady property sister. Àti bí ó ti sọ mi báyìí.
ó ti sọ pé kìí ṣàkọ́kọ́ tóun kó lélẹ̀ operation lè kìí ṣàkọ́kọ́ ó sì sọ ilé náà tó kó a sì ti bí ó kàn ló òun ẹ̀mí yẹn ó kàn ní ó lọ kó náà ni mo fi ní ṣé kò rówó ra aṣọ nu iṣẹ́ tí ń ṣe ni èwo ló ti wá wọnú aṣọ yín tó kó. gbogbo ẹ̀ pátápátá ló ti wọ̀ gbogbo àwọn bàtà gbogbo àwọn báàgì yẹn ó ti bàjẹ́. ó fẹ́ bìlọ́ǹgì ni kò rówó ra aṣọ ṣé wàá aṣọ tẹ́yìn rà yìí ni aṣọ. ẹni tó gbà sọ́dọ̀ ló yẹ kó jí nǹkan ẹ̀. àwọn ẹ pé kí la fẹ́ fi wé ẹ ti gbà lọ́rẹ̀ padà ni. mi ò gbà kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe káwọn òbí ẹ̀ wá sanwó owó tí mo ná níjẹta tí mo fi rí mú wàláì ó lé ní 70,000 wàláì tàláì. ok ẹ̀yin náà fẹ́ kú ọwọ́ nǹkan ní kò yẹ kí ó wá sórí afẹ́fẹ́ náà nígbà tí kò deny pé òun kó aṣọ kò yẹ kó wá sórí afẹ́fẹ́ mo ti gbọ́ ẹ mọ̀ tó mọ̀ tó ṣe hàn. ó jálẹ̀kùn onílẹ̀kùn. ó jálẹ̀kùn. ó jálẹ̀kùn ni. stealing nìyẹn. ó jálẹ̀kùn onílẹ̀kùn. stealing. òkúta tó fi jágun tún máa mi gbé sẹ́nu ọ̀nà nígbà tí mo dé lálẹ́. mo tún bẹ̀ lọ́jọ́ kejì tó kó ẹrù yẹn pé kó wá bá mi kó wá kó pàdé mọ́tò ó gbé fún mọ́tò kí wọ́n gbà ó ń gbé mi ṣépè lórí fóònù. Ọláyínká kí ló fẹ́ ok o ti sọ ọ̀ràn kan lẹ́ẹ̀kan o ló fẹ́ mọ fámìlì mọ́mì ẹ̀ 1 nìyẹn 2 kí ló tún fẹ́. ẹlẹ́kejì mo fẹ́ ẹrù mọ́mì mo ní ìdíwọ̀n lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà kí n fi dá owó wọn padà. ok ó di méjì ìkẹta ńkọ́. mo fẹ́ padà sílé. ilé bo. ní ọ̀dọ̀ dájú mi. ọ̀dọ̀ dájú ẹ̀. ó di mẹ́ta ìkẹrin kọ́. ó ti tán. ok dájú ẹ̀ ń bọ̀ wá lọ́la tá a bá ti rí dájú ẹ̀ á jọ sọ̀rọ̀ papọ̀ ká dẹ̀ mọ̀ tí a bá ṣe níwọ̀n wà tó jẹ́ pé eléyìí ṣe tàkọ́kọ́ a mọ irú ìlú tá a lù sígbẹ̀dù yẹn a mọ irú ẹ̀ tó sọ olóòfẹ́ mọ àwọn ẹbí mọ́mì rẹ̀ kí o fẹ́ padà sílé káwọn aràn lọ́wọ́ bó ṣe sanwó ẹrù tó kó dájú rẹ̀ náà ni ó san ẹni tó bá bímọ ọ̀ràn náà ni ó pọ̀n dájú rẹ̀ ni ó san tí o fẹ́ fi iṣẹ́ rán sílẹ̀ àbí o fẹ́ filẹ̀. mo fẹ́ fi sílẹ̀. gba àwọn kọ́sọ́mà tó ti wá ní lọ́wọ́ ńkọ́. mo fẹ́ fi sílẹ̀. báwo wá ti ṣe àwọn kọ́sọ́mà tó ti ń lọ́wọ́ ìwọ tó sì ń ṣe TikTok dìísìn. mo ní ṣe mọ́. ò ní ṣe mọ́. ìgbà tí wọ́n ti gba fóònù lọ́wọ́ mi náà. mo ní mo ní ṣe mọ́ àǹdẹ̀ wọ́n ti gba fóònù. ta ló gba fóònù. fóònù rẹ wà níbí báyìí o àwọn ọmọ rẹ kankan. ok ìgbà ìní fóònù ẹ̀ àtàná tá ti ń tì èmi ni mo bá fowó sí. ẹ má wọrí. kí ló ṣe sílẹ̀kẹ̀ tó já. mi ò ṣe ní tẹ̀sí. níbo ló ti rà. ọwọ́ haúsá. o rẹ. bẹ́ẹ̀ni. tí o mọ tán pè ní káyámátá. mo dá mi. o ò gbọ́ rí. bẹ́ẹ̀ni. o ò gbọ́ káyámátá rí. mo máa ń gbọ́ ọjọ́ yẹn haúsá yẹn ó kí wa tó bá yẹ pé Ìbàdàn ni mo bá mú yín débẹ̀ but Èkó ni haúsá yẹn ó kiri wá lọ́jọ́ yẹn but ó ní 10 lórí gbá ìgbà tí mo wá sọ fún pé èló ni ó wá pè ní ó pè 5 ni mi wà lọ́jọ́ yẹn
pè fún mi ní 4-5 mo wá sọ pé mo ní 4-5 lọ́wọ́ but ẹ̀gbọ́n ẹ̀ tó ń ta àtẹ ìyẹn sọ fún mi pé iye tí mo bá ní pé kí n san máa ní 2-5 ni mo ní olóhùn lè tà ní 2-5 ni mo fi rà ní 3-5 ẹ̀gbọ́n ẹ̀ bá mi fún 1,000 kan láti gbà yẹn. ẹ̀gbọ́n Haúsá. bẹ́ẹ̀ni waist bead mẹ́ta náà dẹ́kun nídìí mi. kí ló sọ fún kó fẹ́ fi ṣe. mi sọ fún ọlá pé ó jẹ́ pé waist bead tó mo máa ń ra waist bead that's why tí mo fi àgbà tí mo rí pé waist bead ni ọjọ́ kan tí mo kọ́kọ́ lò náà tẹ́nìkan rí wọn ni àṣekò kì í ṣe káyámátà lélẹ̀ mo lè mú yín débẹ̀. ẹnìkan ní Magaji how do you know kayamata etí mi ń gbójú mi ń rí. nǹkan tí mo sọ fún yín náà nìyẹn mo ò ṣiṣẹ́ sí o mo dẹ̀ rà ni. o ò ṣiṣẹ́ fún nípa ti ojú ara láti fi jẹ́ kó máa fún dáadáa. láìkàláì mo ò ṣiṣẹ́ sí mo mọ bó ṣe ń lọ ilé babaláwo and mo ní àwọn ìlẹ̀kẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ọwọ́ Haúsá ni mo ti máa rà bí kí nǹkan Haúsá torí nǹkan tí mo bá lọ Haúsá mo máa yẹ́ǹgì tó ń bẹ létí mi náà jọ́ tí mo ra waist bead yẹn náà ló wà létí mi. Madam Aisha Asabi aṣáájú Madam Aisha Asabi aṣáájú jáde láyé lónìí kí aago 12 tó lù wọ́n jáde láyé lónìí wọ́n sì ti sin wọ́n ní ìlànà ẹ̀sìn Islam nílùú Ìsẹ́yìn. Abdulrasaq aṣáájú lórúkọ gbogbo ẹbí ló ní a máa kí gbogbo ẹbí aṣáájú nílùú Ìsẹ́yìn gbogbo Àgídìgbò náà sì ń kí ẹbí aṣáájú o wípé wọ́n kú ara fẹ́ra kù màmá Madam Aisha Asabi aṣáájú. a rí bàbá rẹ̀ lọ́la. oyè mélòó ló wá jẹ kò yé kò lè bá mélòó ni kíní tó ń lò mélòó ló kó 5 mọ́ mẹ́ta tó ń bẹ ní. ó jẹ́ 8 ó joyè mẹ́jọ tán ẹ̀yin ọkùnrin míì ó kàn ń ṣiṣẹ́ ni fọwọ́ ṣiṣẹ́ òun ní ṣiṣẹ́ ẹlòmíì ní jẹ́ yóò rò pé òun wáyé dáadáa ni pé ọmọ ọkùnrin míì ò pé yes àfi kóbìnrin ọmọ gbọ́ tó bá ti tẹ́tí gbọ́ mi pẹ́rán báyìí yóò wọ iṣẹ́ ni ayé rẹ̀ ń lọ díẹ̀díẹ̀ nù o ẹ jẹ́ ṣọ́ra yín àwọn èèyàn ti wà nú ayé gan ẹ wo. gẹ́rẹ́gẹ́ láago 12 òru lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. kíláàsì ló ti kúrò DSS 3 ló ti kúrò. lọ nítorí kálukú bá ń lò ó fún ni o gíláàsì ojú tèmi yìí mo lè máa lò ó pé mo fi ń ka nǹkan ẹlòmíì lè máa lò ó pé òun fi ń rìn ni ẹlòmíì lè máa lò ó pé yes bóun bá fẹ́ jẹun ni nítorí bá wo ń kálukú ló lè lo oyè tọmọ yìí jẹ nítorí bá wo ń kálukú ló lè lò ó fún tó bá wù ní kọ́lọ́run ó ṣàánú wa àwọn ọkùnrin náà sì ní ṣìyìn àní ṣìrìn o ṣá sọ̀ra yín mélòó la kànú yín Adépèlé yourself has gone far nínú ayé mo ti lọ́nu ayé gan kíyàn wà lágídígbò kó má lọ ojoojúmọ́ là ń gbójoojúmọ́ là ń rí ẹ̀gbọ́n tí wọ́n ní tójú pátá ń rí tójú ṣòkòtò bá rí yọ́ fàyà ojú wa ń rí nǹkan. kí ló pọ́kọ rẹ. Ọláyínká kí ni.
Asis. kí ni orúkọ mi tó tún jẹ́. Abiba. Wow. Ọláyínká. I love it. My man love it. Waist beat is good. My man love it. Okay. Dìde. Ọlá. A máa mú lọ ta. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé tún gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló tún pakasọ o nígbà tí Adémídé tó bá wá ọkùnrin wá sílùú Ìbàdàn tó tún káṣọ padà lọ sílé ẹ̀rọ náà tó fi gbé gbà tó fi di pé wọ́n padà rí i mú táwa lójú wá padà tì báyìí nígbẹ̀yìn ó lè ò dáa kíyàn máa fẹ́wọ́ nǹkan burúkú ayé ni àwọn alọ́tán kó lóun kígbe àwọn apanilẹ́kúnjayé tá à ń wá òòrẹ́ sí ẹ̀ lóde báyìí ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí ẹ máa ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síáṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká máa ń bó káàkiri tààràtààrà kó kálé kókó kó dẹ́sẹ̀ kúkú kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá tánà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní àsùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àátún ti fòfẹ̀rẹ̀ awọ̀lúsọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.